warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ jẹ́ bá a dárúkọ yín sà. Orúkọ mi ni Abdulwasi Abdulkadir Banjo. ẹ jẹ́ kí ni à ń ṣe ń bí lónìí sà. À ń fi oyè bí bàbá wa àgbà fáàgbọ́ oníwàásí fún gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ Fadilatu Sheikh Dr. Muhyiddin Bello gẹ́gẹ́ bí Sultan al-Wahizin fi biladi Yorùbá. Allahu Akbar. Kí ni àmọ̀ràn tẹ́ ní fún àwọn àfáà nílẹ̀ Yorùbá? Kí ni àmọ̀ràn tẹ́ ní fún wọn káwọn náà lè dàbí bàbá Sheikh Muyideen? Àkọ́kọ́ àmọ̀ràn mi fún gbogbo àwọn àhímà nílẹ̀ Yorùbá òun ni pé tá a bá máa ṣe wáàsí ká ṣe wáàsí bil ikhlas pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú mímọ́ ká kúrò lórí búdí pa máa búdí ara wa a máa búra wa a sọ̀rọ̀ síra wa eléyìí ò ní nǹkan kan tí a achieve mẹ́ bí o kí a ṣe wáàsí bil ikhlas ká sì pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run. Jazakumullahu khairan ẹ ṣé gan. Àmín, ẹ ṣeun sà.